ní ọdún 1965 ní rògbòdìyàn rúkèrúdò tó ń ti ṣẹlẹ̀ pànìyàn di tọ́rọ́ fọ́nkálé nílẹ̀ Yorùbá látàrí bọ́pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò ṣe di dídáná sun láàyè. Ilẹ̀ Yorùbá tí a mọ̀ sí ibùdó ìdàgbàsókè tó ń ti lọ síwájú wá di bí ìrọ́kẹ̀kẹ̀ ogun òṣèlú táwọn jàǹdùkú wá ń pààyàn tí wọ́n sì ń ba dúkìá jẹ́. Ó ṣẹlẹ̀ pé lọ́dún 1959 ni olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí ọmọ ẹgbẹ́ òṣèlú Action Group di olórí ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò nílé aṣòfin àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tí igbákejì ẹ̀ olóyè Samuel Akíntọ́lá di olóòtú tóun ti adarí ìjọba ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí. Àwọn àgbààgbà ẹgbẹ́ tọ́rọ̀ kàn yan Akíntọ́lá láti rọ́pò Awólọ́wọ̀ nígbà tí Awólọ́wọ̀ kọ̀wé fipò olóòtú ìjọba ìwọ̀ oòrùn sílẹ̀ láti lọ díje fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà nínú ètò ìdìbò ọdún 1959. Ìwòye wọn ni pé Akíntọ́lá jẹ́ àyò tó perégedé látàrí àti máa ṣe bọ̀ ẹ̀ nínú ẹgbẹ́ àti pé ó tún jọmọ bíbí ilẹ̀ Yorùbá tí ṣèlú Ògbómọ̀ṣọ́. Ẹgbẹ́ òṣèlú Action Group gbàṣàkóso gbogbo ìwọ̀ oòrùn lẹ́yìn ìpapòdà Adélabú Pẹ̀nkẹlẹ̀ Mẹ́ẹ̀sì ẹgbẹ́ òṣèlú NCNC tí ń ṣèṣàkóso ìlú Ìbàdàn. Làwọn àgbààgbà ẹgbẹ́ bá ń san gbogbo agbára láti náwó agbára dókè lọ́hùn-ún àti láti gbàṣàkóso gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ eléyìí ò ṣeé ṣe látàrí ìbò tó ń wá látapá àríwá ń lọ bí ìlọ́po méjì àbọ̀ ìbò tó ń wá láti ìwọ̀ oòrùn tó ń tìlà oòrùn orílẹ̀-èdè yìí ni wọ́n bá dá lábàá pé ọ̀nà àbáyọ kan ṣo tó wà ní láti ní ìjọba àpapọ̀ kan lẹ́yìn tó máa kún fún gbogbo ẹgbẹ́ òṣèlú tó ń ṣèṣàkóso náà agbègbè tó yíká orílẹ̀-èdè yìí. Ohun tó kàn máa ṣẹlẹ̀ ni pé ẹgbẹ́ òṣèlú Action Group máa ní láti ṣèraró lórí àwọn iṣẹ́ tó ń ṣe ní àwọn agbègbè tí ò ti fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Ni Akíntọ́lá bá dá lábàá pé kí wọ́n lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Northern People's Congress NPC. Làwólọ́wọ̀ tó ń tan ọmọ ẹgbẹ́ mi bá takò wọn ni rárá ni wọ́n bá dá lábàá pé kí wọ́n mórílé gúúsù láti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NCNC. Ìwòye wọn ni pé ó ṣeé ṣe kí ẹgbẹ́ òṣèlú AG àti ẹgbẹ́ òṣèlú NCNC ó parapọ̀ nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà léyìí tó máa mú kí apá àríwá ó fọ́ túútú kí apá ìwọ̀ oòrùn sì pín yẹlẹyẹlẹ. Pẹ̀lú bí àbá ṣe ń lọ sọ́nà méjì yìí onígbó ti dágbó méjì nínú ẹgbẹ́ òṣèlú Action Group láàrin olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tóun ti olóyè Ládòkè Akíntọ́lá. Kò pẹ́ kó jìnnà lẹni tí ń ṣe gómìnà ìwọ̀ oòrùn nígbà náà Ọba Adésọjí Adérẹ̀mí pè wọ́n láti bá wọn yanjú aáwọ̀ náà lọ́dún 1962 àmọ́ ó já sí pàbó. Aáwọ̀ náà tẹ̀síwájú títí di oṣù kejì ọdún 1962 lẹ́yìn tí wọ́n ṣe ìpàdé ọlọ́dọọdún ẹgbẹ́ òṣèlú Action Group tán nílùú Jos. Lakíntọ́lá Ayọ̀ríṣìjì tòun tán mínísítà ìwọ̀ oòrùn kan bá bínú jáde níbi ìpàdé látàrí bẹ́ẹ̀ ni wọn ò ṣe kò lórí àwọn ọ̀rọ̀ kan tí wọ́n bù kẹ́lù. Ìgbà tí wọ́n máa gbé jìyà jáde ni wọ́n ní kí Ayọ̀ríṣìjì lọ rọ́kúnlé kí Samuel Ìkòkò sì gbapò ẹ̀ gẹ́gẹ́ bí akọ̀wé. Èyí tó ṣe pàtàkì jù ń bẹ̀ ni bí wọ́n ṣe wọ́gi lé ipò igbákejì adarí ẹgbẹ́ Takíntọ́lá ń dì mú. Ìgbìmọ̀ tó ń ṣèṣàkóso ẹgbẹ́ bá di Akíntọ́lá jẹ̀bi ẹ̀wọ̀n oṣù 24 tí wọ́n fi kàn án. Lakíntọ́lá fúnra ẹ̀ bá gbà ó túbá ló bá tọrọ ìdáríjì. Ní gbogbo ẹgbẹ́ bá pinnu láti fa Akíntọ́lá yọ kúrò ní ipò igbákejì adarí ẹgbẹ́ tóun ti pọ̀ lóòtú ìjọba ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí ni wọ́n bá fà á yọ kúrò ní ipò igbákejì adarí ẹgbẹ́. Àmọ́ ẹni tí ń ṣe gómìnà ìwọ̀ oòrùn nígbà náà Ọba Sà Adésọjí Adérẹ̀mí nìkan ló lágbára láti lè fà á yọ gẹ́gẹ́ bí olóòtú ìjọba ìwọ̀ oòrùn. Ládòkè Akíntọ́lá faramọ́ ìjìyà àkọ́kọ́ àmọ́ kí ni? Kànnàkànnà ti na mọ́ ẹ̀gà ìjà ń bọ̀ ìjà òde. Àmọ́ tẹ̀wájú tó bá di níjọ́ mẹ́jọ. Nígbà kan rí once upon a time ìgbà yìí lọ́lá lórúkọ tèmi.